wọ́n gbàgede ìmọ̀ náà bàbá ń gbàgede ìmọ̀ ìwọlé mi ọmọ Fúlàní ẹ̀yà ọmọ gbòdògbòdò ni mo sì wáá fẹ́ wọn lábẹ́òkúta ṣe rí i pé ìran yín náà tún ti ní ó ti lẹ́jẹ̀ Fúlàní lára lábẹ́òkúta tíyín bá yín gbàgede ìmọ̀ lọ wá kinní kan tó ṣẹlẹ̀ lójú rẹ kó o gbé wá akàngbọ́ Nàìjíríà lówó ni àmọ́ bí wọ́n ná sí orí àwọn jàgùdù jẹra àwọn olè wọn ò ná sórí pọlitíìsì wọn ò ná sórí àwọn dàlúrú wọn ò ná sórí ẹ̀yin Gani Adams àti Sunday wọn ò ná sórí àwọn bandits wọn ò ná sórí àwọn Boko Haram wọn ò ná sórí àwọn àkílódé wọn fi ṣe yín. ibi tá a ti máa mú àwọn èrò ìwá fún yín lọ́lọ́kan ọ̀jọ̀kan gbogbo ohun tó ṣẹlẹ̀ ní Nàìjíríà àti ilẹ̀ Yorùbá tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé ẹ bá wa subscribe kẹ́ ẹ like follow kẹ́ ẹ sì share fídíò yìí ẹ tẹ bọ́tìn tó dàbí aago kẹ́ ẹ lè mọ̀ tí a bá ti gbé fídíò tuntun jáde èyí tá a tún mú wá fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ẹ máa bá wa ká lọ. tv lórí kinní kan ọ̀dọ̀ àwọn Rùfáyì ọ̀rọ̀ yìí ti wà ń bẹ̀ àdẹ̀gbọ́ kan sọ pé wọ́n ná gbowó ẹnìkan kan ò sì tí ì rí wọn àwọn ẹni wọ́n gbowó lọ́wọ́ wọn ò jáde síjọba ẹ̀yin náà wá jáde fún rìsíìtì òfowó lẹ̀ wá kiri kò sẹ́ni máa gbé 40 million kalẹ̀ lẹ̀ fún yóò lè ní gbogbo yín pátá gbàgede ìmọ̀ owó tó bá gbà lórí nẹ́ẹ̀tì ni ò dá lẹ́ẹ̀lẹ́ ọmọ gòdògòdò ni mí Fúlàní ní ìṣiṣẹ́ fún ìṣiṣẹ́ fún Fúlàní ìṣiṣẹ́ fún Mọ̀yángo ìṣiṣẹ́ fún bírọ̀ ìdílé tún ṣiṣẹ́ fún bọ̀rọ̀ ọ̀dọ́ ó yá kí ló tó kù kódà ìṣiṣẹ́ fún Delta kó o tún gbọ́ ẹ̀yin ọmọ alẹ́ Yorùbá pátápátá yìí ẹ̀yin olè ọlọ́ṣà olè nìyín ẹ lọ wábi jókòó sí ṣérú yín lèèyàn fẹ́ sùn ni wọ́n mọ̀ sọ pé wọ́n fẹ́ takòyàn ṣérú yín ta ni yín ẹ pàtẹ rọ́bìsì kalẹ̀ lẹ́ ń kúrò ẹ̀ fi ń gbá àwọn èèyàn tẹ́ ẹ bá fẹ́ gbowó lórí YouTube ẹ máa gbá lọ èwo wá ní kẹ́ ẹ máa fi díjà lẹ́ẹ̀lẹ́ kẹ́ ẹ máa sọ tójú yín ò rí tẹ́ ẹ máa sunkún egbére lórí kíni ẹni fìtínà òbí rẹ̀ kò sunkún ẹ̀yin ni ẹ máa sunkún egbére lórí nẹ́ẹ̀tì nonsense ẹ̀yin òpònú ayírádà nonsense nìyí èmi ṣe bẹ́ẹ̀ gbọ́n ni àṣẹ ẹ̀gò àtàfáànù yín àti pásítọ̀nù yín àtolóṣàánú yín gbogbo yín orí yín ti gbalẹ̀ ẹ̀ ń tẹ̀lẹ́nu àwọn dára tó jẹ́ pé wọ́n lè fokó sanwó fún tí ó sì hàn pọ́nkán Babagbagede ìmọ̀ owó tí ń wá orí nẹ́ẹ̀tì ló ti mọ̀ wọ́n fẹ́ pa àwọn wọ́n dẹ́rù bá àwọn aráalé ní kán má wálé ó lè ṣeéṣe kán ti wọ́n dẹ́rù bá àwọn aráalé ní kán má wálé ẹ̀ sì tó bẹ́ẹ̀ wà láyé ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fẹsẹ̀ sí kẹ́ ríran wò àwọn ṣé bàbá lẹ wá fẹ́ kó mọ́ra ó ṣe tó ń lọ gbé fọ́tò mi àti stop ṣe bẹ́ẹ̀ ìpọ́rọ̀ tá a sọ àwa wà ń kánkọ́ọ̀sì kódà ó tún gbé ti ọmọ Bàtálá ó gbé sí i ó là wà ń kánkọ́ọ̀sì kan náà òdodo ọ̀rọ̀ làwa ń sọ pẹ̀lú evidence lọ́wọ́ òdodo ọ̀rọ̀ ńlá wa ń sọ pẹ̀lú evidence lọ́wọ́ kí Sunday wá dìpọ́ǹkì ẹ̀ kó fèsì ẹni tó sọ̀rọ̀ yẹn kó dìpọ́ǹkì ẹ̀ tàbí káàrẹ̀ Gani Adams kó fèsì ẹni tó bá sọ̀rọ̀ sí kánjọ fèsì ẹ̀ Gani ò sọ ọ̀rọ̀ yìí nípamọ́ ìta gbangba ló ti ń sọ ó mọ̀ pé wọ́n rìkọ́ọ̀dù ó láyà ẹ̀ ní kí Sunday ò tẹ́rí sí i ẹ̀yin òpònú tó yẹ kẹ́ ẹ ní kánjọ parí ìjà ṣé ààrẹ ni kó máa bẹ Sunday ni àbí kí Sunday ò tẹríba fún alẹ́ ẹ̀gọ̀sẹ̀ ẹ̀yin lẹ fẹ́ da Sunday láàmú òun náà òpònú bàtàrí bí àkólàgì kóun náà máa ṣe sọ̀ọ́sọ̀ọ́sọ̀ sí i kó wá dúró sílùú èbó kó jẹ́ ká máa fi allegation tí ò dáa kàn án kó sì máa kó má pa yín lẹ́nu mọ́ bẹ́ẹ̀ bá bú mi dídùn máa bú yín kíkan Gani Adams kò sí tí ò ní fi bú Sunday kò sì sí tẹ́yìn náà ò fi bú Gani Adams tán tí Sunday ò bá sọ̀rọ̀ ṣe bó lẹ́yìn ti rán sójú rẹ̀ fọ́ ṣé tí ẹ di àṣọ òun náà ni a ní ṣé wọ́n gbági mọ́ gómìnà létí ṣé wọ́n lẹ́bàá mọ́ lójú ṣóun gan-an wọ́n ti kangi mọ́ létí àbí wọ́n ti mú
àmàlà wọ́n ti tẹ̀ mọ́ lójú tí ò lè dá yín lọ́wọ́ kọ́ ipe ẹ mọ́ sọ̀rọ̀ kọ́rọ̀ sí Gani Adams ọ̀gá mi ni. kí ló dé gbogbo wọn wá Tinubu ò nídìí gbogbo yín ẹ lọ já dànù. Tinubu ò sì bá yín jà o kò sí tó kàn president of Nigeria ni kódà ẹran tó wà Nàìjíríà Tinubu president ẹ ni kódà èkòló tó wà Nàìjíríà Tinubu is a president. ẹ̀yin nọ́nsẹ́ǹsì tẹ́ ń dá wàhálà lẹ́ẹ̀lẹ́ ọ́díò ní ọ́díò ẹwà àṣírí rẹ̀ ti tú. ṣé sá Gani Adams ta ló bẹ̀rù? kò bẹ̀rù anybody. ìgbà Gani ó bá ti tóun pẹ̀lú Sunday ó bá parí rẹ̀ gan ilé mọ́mọ́. ṣó tiẹ̀ ní wọ́ọ́ dára yìí ṣé pé wọ́n sì fi wọ́n wò máa wòran. ó lọ Nàìjíríà àwọn ẹni gbọ́rọ̀ ẹnu rẹ̀ gbọ̀ngàn òye mi tó wá sọ̀rọ̀ pé let us fight for Nigeria for ilẹ̀ Yorùbá ẹ̀yin mélòó kí nìkan tó ṣe sílẹ̀ Yorùbá tán bá promise rẹ nílé sọ fún wọn pé lè rẹ àti gbénú ilé rẹ gan yóò dògùn tó bá panu mọ́ tàbí kó o mọ bó ṣe máa ṣẹ́tù ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ yìí wà láyìí wọ́gàn ò lè rẹ́mi gbénú ilé tán bá kọ́ fún ẹ Nàìjíríà èmi ni mo sọ tó o bá pa ẹnu rẹ mọ́ kó o jẹ́ ká parí àárín Gani Adams àti Sunday kí gbogbo ẹ̀ máa lọ mẹ́lọmẹ́lọ kẹ́ ẹ máa dákun torí fídíò tán jù sí mi Gbàgede Ìmọ̀ tó gbé fọ́tò mi síbẹ̀ èmi náà sì ṣe kásẹ̀tì fún tó yẹ pé wàhálà yóò go viral ju gbogbo YouTube rẹ̀ nǹkan díẹ̀ ṣé lẹ́yìn tí mo tiẹ̀ ti móhùn tí mo mú kò tún tà abẹ́mi ni kò tún tà mọ́ kí lẹ̀ ń wí ṣé ẹ ya wèrè ni abẹ́ ẹ sínwín àtàrẹ Gani Adams àti Sunday Igboho èmi ò mọṣẹ́ tó ń ṣe fún yín tẹ́ ń tẹ́ wá káṣọ lékè tẹ́ ẹ káṣọ lékè ẹ ti yàyàkuyẹ tí yóò lè ọlọ́ṣà tẹ́ ẹ bá fẹ́ kọ́ṣẹ́ dàrú da gbogbo nǹkan papọ̀ ẹ sì farabalẹ̀ ẹ kọjá sílùú yín kẹ́ ẹ lọ kọ́ṣẹ́ yẹn ní kì í ṣèlú èbó lẹ ti máa kọ́ ẹ ṣe máa lo gbogbo rọ́bìṣì tẹ́ ẹ lò ẹ máa ṣe nílùú èbó àbí kí Sunday kó ní ó yá gbogbo ẹ̀yin Yorùbá tó wà nílẹ̀ ilẹ̀ Germany yìí ẹnì sọ lé kí n lídìí yín ẹ̀yin òkúrọ̀ òsì ẹ̀yin onísọkúsọ tẹ́ ń gbé ta tẹ́ ẹ̀ tó kàn ẹ̀ pera yín mẹ́fà ta ni yín etí rẹ̀ fọ́ àní mi ò gbè lẹ́yìn anybody ibi tí Gani Adams ti ń tó ti jẹ̀bi ọ̀rọ̀ yìí ni pé gbogbo bí nǹkan ṣe ń lọ àwọn àmọ̀tẹ́kùn láàrí tí wọ́n ń tẹ̀ láwọn ọlọ́pàá àtàwọn fìjìláńtẹ́ náà ń tẹ̀ láwọn ọlọ́pàá kiri lẹ́lẹ̀ tán lọ bá àwọn ọmọ oníyàwó pọ̀ ọmọ Fúlàní tó yá ẹ lọ ṣiṣẹ́ báyìí àwọn náà dá ìlà àmọ́ wọ́n ò jọ ṣiṣẹ́ pọ̀ ṣé tí yín ò bá fọ ẹ jẹ́ ká gbé kinní ìsílà ká yìí ọmọ Fúlàní tó bá pààyàn tán bá fẹ́ fún lówó 10,000 60 ṣé 10,000 náà ń gbà lọ́wọ́ àwọn èèyàn ṣé tí wọ́n bá kìnnáàpù èèyàn ṣé 10,000 náà ń gbà lọ́wọ́ àwọn oníǹkan ibi tó yẹ kẹ́ ẹ ti gbé làákà yìí pé wọ́n rán wọn iṣẹ́ nìyẹn ṣé Fúlàní mẹ́nu ọ̀nà lè ya yín àti bàbá yín tán ń dó abéèrè ṣé Fúlàní máa ṣírí ilé ọba tí wọ́n ti jẹ́ kọ́ba ó lọ tán ẹni sọ ọba kó lọ tán tàbí kó sùn tán kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà ẹ̀yìn náà ni àjàlá tá ń nà ìgbà tẹ́ ẹ bá ipa gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá tán ẹ̀yin gan ẹ̀ wá bí kó dànù sí èpè ó pa gbogbo yín pátá èpè ni wọ́n ìpa gbogbo yín pátá káwọn ọba náà jókòó kán máa wòran kán dojúkọ Fúlàní kán má dojúkọ àwọn jìbìtì páálí méjì tán wà láàrin yín tán wà láàrin ìlú Yorùbá tí ń dalẹ̀ Yorùbá kán fèpè sí gbogbo wọn dànù. wọ́n ti fi wá òṣì wọ́n ti fi kó bá àwọn ọmọ wọn kí ló ń ṣe yín tí ò ṣèyàn rí dára ẹyọ kan oṣù náà tó bí fóyìnbó gbò sì ti mọ̀ pé gbogbo ìgbésí ayé rẹ ìlú èbó yìí náà ni ó parẹ́ sí kò tí ì yá kò yá ó dìgbò ní búrẹ́dì nígbà tó bá dọwọ́ alẹ́ lọ ní búrẹ́dì ó tó mọ̀ pé búrẹ́dì máa hòdú tó bá di lọ́la ǹjẹ́ o ti bọ̀ àìmọye èèyàn tó ti ṣe tó ju tiẹ̀ lọ nílùú èbó
ní ìsìn wọn wọ́nà àti lọ ilé kò sọ́nà. Mo bi ọ́ léèrè onígbèsè súfà ń dì í mú gidi. Ìwọ ló wá lẹ́nu ọ̀rọ̀ súfà yẹn ó mọ ìtumọ̀ tí mo pè ní súfà tó bá gbọ́. Ṣẹ́yìn nìkan ni blọ́gà lórí kinní ni ṣẹ́yìn nìkan ni àwọn yòókù ń wo tens tó ń sọ ni wọ nìkan wá jẹ̀bi tí ayọ̀sẹ́nu bí ẹnu ẹja kó ó máa sọ̀rọ̀ ó máa sojú fétéfété bí ihò kó òun wá ń da àwọn méjèèjì pọ̀ kí ẹyà níbo náà ti ṣerú ẹ̀ níbo náà ti ṣerú ẹ̀ mo bi ọ́ léèrè tẹ́ ẹ̀ bá jẹ́ kọ́rọ̀ yìí ó parí Sunday àánú ẹ̀ ṣe mí wà láìkàláì àwọn diaspora àti wọ́n gan òun kó bára ẹ̀ ìwọ fúnra rẹ̀ òun kó bára ẹ̀ Sunday tó o bá mọ̀ kí ni mo fẹ́ respect lára ẹ̀ ṣé bówó tó o ní àbí dúkìá tó o ní ṣé mi ń sunú ilé ni tí wọ́n bá ń sun mansion 10 èmi náà sì ń sun yàrá tèmi ilé lèmi náà ń sùn ta tó o bá ní mọ́tò èmi náà ń gba taxi tí màá wọ̀ tí ń sì sanwó mi kò síbi tí n bá fẹ́ lọ bó bá wù mí tí n bá tiẹ̀ fẹ́ lọ tọ́ílẹ̀tì tí mọ́tò bá wà mo lè sanwó kí n ní kó gbé mi wọ tọ́ílẹ̀tì ló bá tán èèbó mu tíì mo sì mú kọ́ gbóná omi gbóná kan náà lájọ mu kí ni mo wá fẹ́ respect ìwà lèmi fẹ́ respect lára rẹ Sunday ṣùgbọ́n o ti jábọ́ nígbà tí gbéra rẹ fáwọn ọmọ diaspora tán wẹwọ́ sí ọlá tó jẹ́ pé tá a bá sọ̀rọ̀ wọ́n á ní ó ti sọ báyìí èyí tí Gani Adams sọ kalẹ̀ lẹ́yìn tó o bá lè kojú rẹ̀ jáde adẹ̀ ń retí lẹ́tà tí wọ́n lè fẹ́ kọ pèrà yín lẹ́jọ́ àwa ó mọ̀ wòran àmọ́ bá yín tẹ lọ́ọ̀fù láìjẹ́ àmọ́ bá yín ṣí ààrẹ òpònú òkọ́ àwọn ọmọ dàálẹ̀ àwọn ọmọ rẹ̀ ti dàgbà èyí tó ti ń dó wà nù wọn èyí tó ti bímọ wà nù wọn wọ́n wá ń gbọ́ ìsọkún wọ́n ń gbọ́ oríṣiríṣi tó ti ṣẹlẹ̀ sí ẹ tẹ́lẹ̀ wọ́n ń gbọ́ lẹ́nu àwọn èèyàn ṣó lérò ìpò lè parẹ́ ni kó lọ sùn kó sunrun méje tí ọkùnrin máa sùn kó ronú ara ẹ̀ Sunday lọ wá bó ṣe máa parí ọ̀rọ̀ wọ àti Gani Adams kó dẹ̀ yọ ẹnu àwọn oníranù alágbèrè òṣì kó yẹnu wọn kúrò lára Gani kó lè bá rí lé gbé mọ́jẹ tán kó lè bá rí lé gbé èmi ò lè forí pa ẹ́ lórí pé wọ́n ń sọ báyìí sí Gani wọ́n ló wà toró ògọ̀ òun fẹ́ kán máa pariwo Sunday o Sunday kán máa pariwo rẹ lórí dáadáa kán ní Sunday kódà lọ́dún yìí ṣe là ń tiẹ̀ jọ ń ṣeré kiri là ń ṣe gbogbo ẹ̀ kiri ó ti lọ òun àti Dára wọ́n ń ṣeré káàkiri òun àti ìyàwó rẹ̀ wọ́n tún jọ ṣe kéré lọ kò sí tó bá di bẹ́ẹ̀ ayé ò tún bá yín wò ẹ́ gbowó lọ́wọ́ YouTube ṣùgbọ́n bá ní ìwọ wá ní kí Gani Adams wá sọ bíi ti Sunday ti parí ọ̀dẹ̀ ni ọ́ Dára ọ̀dẹ̀ gidi ni ọ́ tó o bá wá yọjú níjọ́ wọn bá pè tẹ́ ẹ bá mú lẹ́tà lọ́tàn bá pè ọ́ tó o bá yọjú ọmọ àlè nìyẹn Sunday tí wọn náà bá lọ fèsì Gani Adams a jẹ́ pé o kì í ṣe jagunjagun lẹ̀ Yorùbá fún tí wọ́n ti dá sí ẹ lọ́rùn lórí kán máa gbé kinní kiri gbàgede mọ̀ ó ti rówó lórí nẹ́ẹ̀tì ó ti kọ́lé lórí nẹ́ẹ̀tì ǹjẹ́ ti gbọ́ ẹnu rẹ̀ ló dùn ẹnu dúndùn ló fẹ́ lò á sì máa já gbogbo yín ká kọ́ sí wà yẹn á já gbogbo yín pátá bàbá ò ní ìdí yín gbàgede ìmọ̀ta ló dìbò fún aláyàgbèrà ó pè mí ó ní ìyá burúkú Iya Cassette yẹn Fúlàní ní ṣiṣẹ́ fún kí n bá wá ṣiṣẹ́ Fúlàní sẹ́yìn Yorùbá tẹ́ ẹ ti gbà bọ̀dẹ̀ fún yàn tẹ́ ẹ ti bàlú yín jẹ́ ìwà ní ṣiṣẹ́ fún Fúlàní àní ṣiṣẹ́ fún gbòdògbòdò dánwò ẹ̀yin olòṣì ẹ̀yin olè orí nẹ́ẹ̀tì tá a bá wí ẹ mọ̀ gbọ́ pé wọn ò ní jẹ́ àwí wọn mọ̀ sáàsọ pé kíni kan náà ìfẹ́ táwa ní sí Sunday la fi ń gejẹ yìí jẹ́ gbọ́ èmi ò ní bá yín pọ́n Sunday lé Sunday ẹni àbùkù kan ní kò gbọ́rọ̀ sẹ́nibọ́dì lẹ́nu
ó wo rẹ̀ bí ìgbà tá a bá lóun ti ní kí ló ní ó bímọ àwa náà bí ó kọ́lé oníkálukú náà sùn ta ṣùgbọ́n gbọ́n tí ń lọ yìí orúkọ rẹ̀ ti bàjẹ́ kì í ṣe pé ló tún ṣe Sunday Dagboru Sunday mo tún pè ọ́ ìfẹ́ táwa ní la fi ń sọ̀rọ̀ sí ẹ yìí njọgbọ́ sórí tó bá tẹ ẹnu dára tí kò bá ẹ already ó ti kó bá ẹ tẹ bá ṣe bí yóò jà fún yín kí ni ìjà kìtì ẹ̀ lẹ́ ń jà ní kí ló jà fún náà ṣé wọn ló fẹ́ gbalẹ̀ Yorùbá nation ni àbí kí ni dára wàláì wá kégbe wáyò àlà Ọlọ́run tó o bá gbójú ló Sunday wàá tẹ́ lẹ́yìn kó o gbójú lé Ọlọ́run kó o sì ṣọ́ ẹnu ẹ kó o ṣẹnu ẹ ní lákìbù ó gbọ́ tí Sunday máa sọ ni a ní Ọlọ́run ló ń gbójú lé òun ò lóògùn mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ ọ̀dẹ̀ olóṣì mi ò sì bọ́ wí kò sí nǹkan kan rẹ gbogbo àwọn ìyá ti dá sí ọlá ngbòjórí títì lèyìnbó ti hi ọpọ́n kan tó fún ọ lóyún tó ti nínú èlò o sì wá rẹ̀ ẹ̀kẹ́ rẹ̀ ó mọye ilé tó ti ṣe jì nílùú Hamburg kó tó di pé o yọ sí kínní Busdorf kó tó di pé o yọ sí Busdorf àbí mo ní àti ẹ̀ ibo ló wà. ó mọye ilé tó mọye yàrá tó rẹ́ǹtì kiri ni brọ́dà mi ò rẹ́ǹtì ilé pẹ̀lú brọ́dà mi Hamburg òpò ló fi sanwó lé àbí kíni ńgbò sì sùn yẹn tó sì rí pé bùkátà yóò ṣe ó ẹ mọ̀ túká ni àbí kíni dára lọ ṣọ́ra ẹ jádànù má pa Sunday má pa á kó náà sì má para rẹ̀ ẹ̀yin nọ́ńsẹ́ǹsì ẹ̀yin oníranù lásánlásán Babagbagede Nigerian television ti gbé ọ̀rọ̀ yìí a gbọ́ pé wọ́n náà gba 60 million lọ́wọ́ èèyàn wọ́n sì ní bàbá ò ní negotiate kọ́bọ̀ àwọn ẹni bá ní kán negotiate ní kán fìbọn pa wọ́n lójú ẹsẹ̀ àwọn yẹn gan náà fẹ́ fi wá ṣe jẹun nílùú akàngbọ́ Nàìjíríà lówó ni àmọ́ bí wọ́n ná sí orí àwọn jàgùdù jẹra àwọn olè wọn ò ná sórí politics wọn ò ná sórí àwọn dàlúrú wọn ò ná sórí ẹ̀yin Gani Adams àti Sunday wọn ò ná sórí àwọn bandits wọn ò ná sórí àwọn Boko Haram wọn ò ná sórí àwọn àkílódé wọn fi ṣe yín ni tẹ́ ẹ bá fẹ́ ká fi èpè ṣe gbogbo tẹ́ ẹ gbà kó sì parẹ́ lójú yín wà láàyè ẹ fi wá lọ́rùn lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ Yorùbá ẹ fi wá sílẹ̀ ẹ̀yin méjèèjì ẹ fi wá sílẹ̀ kó tó di pé ẹ tún pe àwọn dìgbòlugi orí nẹ́ẹ̀tì kánmọ wá wí wóróworó kánmọ wá wí jàtijàti gbonítìrí bá jẹ́ girlfriend Gani Adams kí ló dé tẹ́ ẹ fi sọ bẹ́ẹ̀ gbà tí ẹ fi ń gbowó lákọ̀ọ́kọ́ ní ìsìnlẹsẹ̀ tó wá mọ̀ pé girlfriend onítìrí ní girlfriend Gani Adams alẹ́ ẹ̀gọ̀ ẹ̀fẹ̀nu họra gbogbo yín pátá PDP nìyí ọlọ́mọ yín ni àṣírí yín ti tú ẹ wá fẹ́ núra yín mọ́ bàbá Tinubu wàláhì òye bẹ́ẹ̀ sì mí fẹ́kẹ́ tó pọ̀ jù wàláhì yóò da gbogbo yín sẹ́wọ̀n ni tálẹ̀ kò mọ ibi yòókù àṣà òkò ni àmọ́ lẹ̀ mọ ibi àṣetánì tán lẹ̀ ní mọ́kà ni olùlọ́sí olórí burúkú yìí.